Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí a máa sọ̀rọ̀ nípa Odunlade Adekola. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ kú dédé wòyí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa, nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa Odunlade Adekola. Mo lérò pé gbogbo yín mọ Odunlade Adekola tó ń ṣe fíìmù Yorùbá. Ó sì àwọn kankan tí ẹ mọ̀ nípa rẹ̀. Ìjẹ́ ẹ mọ̀ pé Odunlade Adekola òun ni òṣèré tí ó náwó jù nínú Yoruba Movie Industry. Odunlade Adekola òun ni ó náwó jù tó dé wọ́ọ̀tì $1 million. $1 million òun ni net worth Odunlade Adekola. Ìjẹ́ ẹ tún mọ̀ pé Odunlade Adekola òun ló ní OFP. OFP jẹ́ ibi tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń act, bí wọ́n ṣe ń ṣe fíìmù. Àwọn nǹkan pọ̀ tó jẹ́ pé ẹ kò mọ̀ nípa Odunlade Adekola, ṣùgbọ́n díẹ̀ tá fẹ́ fẹnubà lénìí òun la ti fẹnubà yìí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ó dìgbà kan náà.